kò ní bá ẹlẹ́dẹ̀ yìí nínú ẹrọ̀fọ̀ rárá. Kí ló fàdí ọ̀rọ̀ ẹ wá gbọ́. Igun ẹgbẹ́ òṣèlú PDP tó faramọ́ mínísítà fún olú ìlú ilẹ̀ wa Àbújá Nyesom Wike ti kẹ̀yìn sí àbájáde ìpàdé ẹlẹ́kùnjẹkùn ẹgbẹ́ náà tó wáyé nílùú Èkó lọ́jọ́bọ̀. Àwọn èèkàn lápá gúúsù ilẹ̀ wa tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ PDP ló péjú síbi ìpàdé Èkó náà. Ìpàdé náà ló dá lórí bí ìṣọ̀kan yóò ṣe wáyé tí PDP yóò sì gbáradì sílẹ̀ dìbò 2027. Àmọ́ Wike pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ sọ pé àwọn kò lọ́wọ́ sí i. Ìròyìn sọ pé igun tó tako ìpàdé náà yóò ṣe ìpàdé tiwọn ní ìpínlẹ̀ Zamfara lọ́jọ́ àbámẹ́ta ọ̀la. Nyesom Wike ló ti kéde ṣáájú pé òun kò mọ ohunkóhun nípa ìpàdé àpapọ̀ PDP tí yóò wáyé ní oṣù kọkànlá ọdún yìí nínú Ìbàdàn, èyí tó fi hàn pé èdè àìyedè ń wáyé láàrin àwọn olórí ní apá gúúsù àti gúúsù ìlà oòrùn nínú ẹgbẹ́ náà. Bákan náà ni igun yìí ṣàlàyé pé kò sí ìfitónilétí rárá kí ìpàdé náà tó wáyé. Wọ́n ní àwọn alága àti alẹ́nulọ́rọ̀ tó yẹ kí wọ́n fi ìpàdé náà tó létí kò gbọ́ nǹkan kan nípa rẹ̀. Nínú rògbòdìyàn tí igun Wike gbàgbọ́ pé ó wà nílé náà níbi gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àti àwọn gómìnà tí ọ̀rọ̀ wọn papọ̀ nínú ẹgbẹ́ náà tí ìpàdé Èkó láti rí i pé ìpàdé àpapọ̀ tí wọ́n gbèrò wáyé ní ìlànà òfin ẹgbẹ́ PDP. Lára àwọn èèkàn PDP tó wà nípàdé náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Adémọ́lá Adélékè, gómìnà ìpínlẹ̀ Akwa Ibom tẹ́lẹ̀ Emmanuel Udom, olóyè Ọlágúnsóyè Oyinlọ́lá, gómìnà Ọ̀ṣun tẹ́lẹ̀ olùdíje dupò ààrẹ tẹ́lẹ̀ rí Ben Obi, olóyè Ọlábọ̀dé George àti àwọn ọmọ ìgbìmọ̀ olùfọkàntán nínú PDP. Gómìnà ìpínlẹ̀ Bayelsa Dùyí Dírì ló léwájú ìgbìmọ̀ náà nígbà tí àwọn ọmọ ìgbìmọ̀ jẹ́ mẹ́rìnlélógójì. Nínú àtẹ̀jáde tí àwọn alága ẹgbẹ́ PDP láti Imo, Abia, Cross River, Akwa Ibom àti Rivers jọ buwọ́lù pẹ̀lú àwọn olórí ilé ìgbìmọ̀ asòfin àti àwọn alẹ́nulọ́rọ̀ míì lọ́jọ́bọ̀. Wọ́n kéde pé ohun yòókù kí wọ́n fẹnukò sí tàbí tó jẹ́ àbájáde ìpàdé kankan tó fi ẹsẹ̀ múlẹ̀ kò sì sí ní ìbámu pẹ̀lú ohun tí PDP gúúsù Nàìjíríà ń fẹ́. Ó dùn wá pé wọ́n pe irú ìpàdé bẹ́ẹ̀ láì fi tó ọ̀pọ̀ alága ìbílẹ̀ létí títí kan akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ àti lọ́yà ẹgbẹ́ ńlá wọn. Ìpàdé Èkó náà wá fún àdánìkànjẹ àwọn èèyàn péréte. Ọ̀rọ̀ ìgbìmọ̀ àmúṣẹ́ṣe àpapọ̀ ìyẹn National Working Committee àti àwọn tí ọ̀rọ̀ kàn láti kọ̀yìn sí àbájáde ìpàdé yìí, èyí tí kò bá òfin mu sì tún lè fa ìpínyà. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde igun Nyesom Wike náà wí nínú ohun tó jọ bí ìdáhùn sí Wike àti igun rẹ̀ lórí ìpàdé náà. Gómìnà Ṣèyí Mákindé ṣàlàyé pé ìpàdé Èkó náà kì í ṣe fún ìmọ̀tara ẹni nìkan. Mákindé sọ pé ìpàdé ọ̀hún kì í ṣe fún ìpínyà nínú PDP, kò sì ní nǹkan kan láti ṣe pẹ̀lú òkùnkùn rárá. Ó fi kún pé ìpàdé tí àwọn èèkàn ẹgbẹ́ péjú sí tí ó kéré tán 12 nínú àwọn ọmọ ìgbìmọ̀ 17 tó wà fún àkóso ẹgbẹ́ òṣèlú náà ní ẹlẹ́kùnjẹkùn tún wà níbẹ̀, kì í ṣe ohun tí wọ́n yọ ṣe. Ẹyọ kan láti ìpínlẹ̀ kan ní ìpínlẹ̀ 12 pẹ̀lú aṣojú wọn. A ní àwọn sẹ́nétọ̀ láti ẹkùn gúúsù ẹkùn mẹ́tẹ̀ẹ̀ta. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, bí èèyàn bá ń ṣe bí ọmọ ilẹ̀ẹ́lẹ̀, èmi kì í bá wọn ṣe. Èmi kò sì lè bá ẹlẹ́dẹ̀ tó ń yín nínú ẹrọ̀fọ̀ ṣeré. Kí lohun tí à ń gbìyànjú láti ṣe? À ń gbìyànjú láti kó gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ papọ̀ ní PDP ká lè bá ní ọ̀nà àbáyọmí Nàìjíríà lọ́jọ́ iwájú. Òṣèlú ni wá, apá gúúsù sì lọ jìnnà nínú ìpinnu wọn. A sì máa ṣe ìpàdé ńlá. Ó sì dá wa lójú pé àwọn tó ń sọ pé PDP ti kú, mo mọ̀ pé kò rí bẹ́ẹ̀ mọ́ báyìí. Ẹ máa bẹ̀rẹ̀ sí rí àwọn nǹkan àsọ nínú ìpàdé yìí láìpẹ́. Gẹ́gẹ́ bí gómìnà Ṣèyí Mákindé ṣe wí, ìpàdé tí wọ́n ṣe náà kò fẹnukò lórí apá ibi tí wọ́n yóò ti fa olùdíje dupò ààrẹ kalẹ̀ nínú ẹgbẹ́ PDP ní 2027. Ó ní ó yẹ kí ẹgbẹ́ kọ́kọ́ dúró nílé náà kí àwọn tó máa sọ̀rọ̀ nípa olùdíje yìí. Mákindé sọ pé bí ẹgbẹ́ kò bá sí, kò sí ohun kankan tí àwọn lè ṣe. Ó ní gbogbo
ipá làwọn ń sà báyìí láti ní PDP tí yóò fẹsẹ̀ múlẹ̀ tí yóò sì kárí èyí tí yóò jẹ́ ìwúrí fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n yóò sì gbàgbọ́ nínú rẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín in ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ń jábọ̀ ìròyìn.